bí ò bá sétí lórí orí adàpọ̀lági àtàǹpàkò sí mọ́ ọwọ́ dì lágbà. Ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá lórí ètò òwe lẹ́sìn ọ̀rọ̀. Orúkọ tèmi ni Gbénga Ìwàlóye Oyèládé, ọmọ àsìkò láyé. Ohun tá a máa gbéyàwó lónìí ni ọ̀rọ̀ àwọn bàbá wa tó ní bí ò bá sétí lórí orí adàpọ̀lági àtàǹpàkò sí ọwọ́ dì lágbà. Gbogbo wa la mọ̀ tá à ń pè lórí. Orí ní orí èèyàn, bẹ́ẹ̀ sì ni etí ẹni rèé. Ṣùgbọ́n gbà tí ò sétí ń bẹ̀ mọ́, a lè pè lórí mọ́ nítorí pé kò jọ orí mọ́. Ẹ̀yin ẹ wò ó, téèyàn bá kọ̀yìn sí a tí ò wá sétí ń bẹ̀, bó o ní ó ṣe rí. Kí là ń pè lápòlági? Àpòlági ni igi tá a fi àáké là tá à ń fi ń dáná. Nídàkejì ẹ̀wẹ̀wẹ̀, tí ò bá sí àtàǹpàkò lọ́wọ́ mọ́, ọwọ́ á dàbí ìlàgbà. Kí ni ń pè látàǹpàkò? Àtàǹpàkò rèé. Tí ò bá wá sí ní ọwọ́ ti di ìlàgbà nù. Ìtumọ̀ ìlàgbà ó dàbí kòbókò olójú mẹ́rin tá a fi na nǹkan tàbí tá a fi na yàn. Ẹnìkan wà máa bí mí léèrè báwọn pé kí n la lè fi àwọn ọ̀rọ̀ yìí wé, kí n lọ jọ gan òwe Yorùbá fi pa. Ṣùgbọ́n kí n tó sọ̀túmọ̀ rẹ̀, n ó fi ìtàn kékeré kan gbé ọ̀rọ̀ mi lẹ́sẹ̀ kó lè bá yé wa dáadáa. Ọ̀dọ́mọbìnrin kan wà, Adéjọkẹ́ lórúkọ rẹ̀ ń jẹ́. Bẹ́ẹ̀ sì ni òun nìkan ṣoṣo ní lọ́wọ́ àwọn òbí rẹ̀. Àwọn òbí rẹ̀ lówó níwọ̀nba, ètò tó wọ́n lò láti fi tọ́jú Adéjọkẹ́. Bóyá nítorí pé Adéjọkẹ́ nìkan ni a bí, wọ́n mọ̀ fẹ́ràn ọmọ yìí o. Níbi tífẹ̀ bá sì ti wà, kò sóhun tó béèrè tí wọn ò ní fún un. Kódà iléèwé girama máa gbé bẹ́ẹ̀. Ètò àmọ̀ sí boarding house, boarding school òní à fi sí. Kó tó di pọ́nmọ́ yìí lọ sí iléèwé tá à ń sọ yìí, oníwà tútù bí àdàbà ní. Ṣùgbọ́n kété tó déléèwé tá à ń sọ yìí, ó ti darapọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ mọ́gbọ́n tó bí ń wí. Tó bá ti wálé fún ọludé, a tún máa ṣe dáadáa lójú àwọn òbí ẹ̀. Ìgbàkúùgbà táwọn òbí bá lọ wò ó níléèwé rẹ̀, àmọ́ àwọn tí máa ń sọ fún un pé àwọn òbí rẹ̀ ti dé o, a ti lọ múra dáadáa, a ṣe bí ọmọlúàbí. Ìpánpara rẹ̀ ó lóun ń pajá. Ẹ̀yin olùgbọ́ mi, Adéjọkẹ́ ń jayé ọlọ́ba níléèwé. Ẹ̀gbọ́n bí ti máa ń kọrin rẹ̀ ni. Màá jayé orí mi o, mi ò mẹ̀yìn ọ̀la o. Ọ̀dọ́mọbìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Adétóun, ọmọ fẹ́ràn Adéjọkẹ́ o. A pè sí bàbá, a pè kọ̀kọ̀, a ní Adéjọkẹ́. Bó ti mọ̀wé tó yìí, ìwà iná ni fílẹ̀ ọ̀nà parun ni. Bádé tó ń ti ń pàrọwà fún un tó. Etí ọ̀gbọ́n l'Adéjọkẹ́ kọ sí. Wọ́n lájà tí ó bá sọnù kò ní gbọ́fì ọlọ́dẹ. Adéjọkẹ́ á dá lóhùn pẹ̀lú ẹ̀fẹ̀, á ní ìwọ ọjà ń tiẹ̀, ó wà ní town, ọmọ tó ń lọ ń gbòòrò. Kó lórí ẹ̀, kò sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ̀yin olùgbọ́ mi, àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ wa o. Lọ́jọ́ kan, àwọn òbí rẹ̀ wá wò ó bí wọ́n ti wá mọ́ wò níléèwé. Ṣùgbọ́n ọjọ́ tá à ń sọ yìí, ọwọ́ pálábá ségi. Wọ́n ká mọ́ ibi tó ti ń ṣe bíi ọmọ kò níbí kò níran. Inú àwọn òbí rẹ̀ bàjẹ́ gidigidi. Wọ́n ní kò gbọ́ ọjà Adéjọkẹ́ ọmọ wa lè yìí. Wọ́n ní kí ló lè ṣẹlẹ̀ tó fi lè rí báyìí. Pẹ̀lú ìbínú ní wọ́n fi kúrò níléèwé náà. Inú ìrònú ìní ọ wà nígbà tí ń lọ lójú ọ̀nà tí wọ́n fi ní jàǹbá ọkọ̀, èyí tó sì gbẹ̀mí àwọn méjèèjì. Adéjọkẹ́ rèé, òun sì ń gbìyànjú àti ṣe ìdánwò àṣekágbá tá a mọ̀ sí wáyẹ́ẹ̀kì níléèwé girama. Ní gbogbo nǹkan bá dàrú, nínú ìbànújẹ́ ńlá ló wà pé ṣé kìí sóun ló ń fọwọ́ ara òun pa àwọn òbí òun báyìí. Ìrònú náà ló gbé wọ inú yàrá ìdánwò tó fi ṣe ìdánwò àṣejáde.
ṣùgbọ́n kò ṣe dáadáa nígbà tẹ́sí ìdánwò dé. Nírọ̀lẹ́ ọjọ́ kan ní bá ń sọ̀rọ̀ síra rẹ̀ láì kọjú sẹ́nìkankan pé àṣẹ ńgbà tí mo lóbi ayọ̀pọ̀rọ̀ ni mò ń yọ̀. Òbí lọ tán báyìí ó kèmí nìkan. Níbi tó ti ń sọ lọ́wọ́ ni bàbá àgbà kan bá fetí kọ́ ọ̀rọ̀ rẹ̀. Bàbá bá ní, ọmọ mi, bẹ́ẹ̀ ni, tí ò bá ti ṣetí lórí mọ́ orí dàpọ̀ lagi ni, tí ò bá sì ti sí àtàǹpàkò lọ́wọ́ mọ́ owó àdìlágbà. Ládéjọkẹ́ bá bú ẹkún. Ẹ̀yin olùgbọ́ mi, Adéjọkẹ́ mà parí iléèwé girama, ṣùgbọ́n ó nira díẹ̀ fún láti tẹ̀síwájú iléèwé rẹ̀ nítorí pé omi ti tán lẹ́yìn ẹja rẹ̀, igi àbáfẹ̀yìntì rẹ̀ ti lọ. Ẹ wo òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé tí ò lábùlà ni pé ìgbìyànjú òbí lórí ọmọ ó ṣe pàtàkì ó. Tí ẹmọ bá ti kú ojú òpó dí ni. Nítorí náà ẹ̀yin ọmọ ẹ máa mọ pàtàkì àwọn òbí yín kẹ́ ẹ sì máa gbọ́ràn sí wọn lẹ́nu. Nítorí ohun tágbà rí nígbà tó wà lórí ìjókòó tọ́mọ èké bá gun orí igi fíofío lọ kò lè rí. Ìtumọ̀ rẹ̀ ni pé ìrírí làgbà. Nígbà mo wà ń kéke tí mo pé bí ọmọ ọdún 15, èmi àti bàbá kan là bá ń tàkùrọ̀sọ láàlọ́ oko. Bàbá ní, sọ mọ̀ pé bó ti wà egun bẹ lára rẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni bàbá. Bàbá ní, tèmi àti ẹ bá jọ mú ọkọ ebè mo mọ̀ pọ̀ sọ pé ọ yára jù mí lọ. Mo ní kí n la èmi àti yín wọ́n kọ̀bì jù yín lọ o. Bàbá bá bú ẹ̀rín. Bàbá ní, tó o bá má tètè kọ̀bì só o lè má tètè tébè. Ọ̀rọ̀ àgbà. Nítorí náà ẹ̀yin ọmọ, bóyá o ní òbí méjèèjì, ìyẹn bàbá àtìyá rẹ̀, tàbí ẹni tó jẹ́ láfẹ̀yìntì tó jẹ́ pé bó ti ga ńlọ́wà lọ́kàn rẹ̀. Wo mọ rírì tí wọ́n ń ṣe fún ọ o. Ẹ sì wò ẹ̀yin òbí, ẹ tọ́jú àwọn ọmọ yín kẹ́ ẹ sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ lé àtẹ̀kọ́ léèwé. Tẹ́ ẹ bá kọ̀ láti kọ́ wọn, ayé àfọmọ ẹ̀bù yín o. Wọ́n ní bó lẹ ti ní ó rí. Bàbá àtìyá rẹ̀ ńkọ́, ìrù ń borùn. Gbogbo wa la ní iṣẹ́ láti ṣe o. Kọ́ lọ bá mi òkè bá wa tọ́jú àwọn ọmọ wa. Ọlọ́run á jẹ́ wọn yáre o tí wọ́n ó sì ṣe é fi mú yangàn láwùjọ wa. Lópin ọ̀rọ̀ mi, àsìkò láyé o, gẹ́gẹ́ bí orúkọ bàbá mi, pé àsìkò ní gbogbo nǹkan. Ntọ́wọ́ rí ọba tí ì tó má fi gọ̀gọ̀ fà á. Dúró dàsìkò rẹ yóò sì dára fún ọ, ọkàn rí ọ balẹ̀. Tẹ́ ẹ̀ ń bá ń gbádùn ètò yìí, ẹ bá mi subscribe sórí YouTube channel mi tá a mọ̀ sí Gbóyèwá Studio àti lórí gbogbo social media tá a ti ní Gbóyèwá Studio. Títí ìgbà míì tá a tún pàdé, ire o. Nigeria, Yesterday and Today, written by Gbenga Oyelade, the 120 pages book chronicles Nigeria's past political experiences, juxtaposes it with the present, with suggestions regarding tomorrow. Nàìjíríà lánàá àti lónìí, látọwọ́ Gbenga Oyelade, ìwé tí abala ìwé inú rẹ̀ jẹ́ 100, èyí tó dá lórí àkọsílẹ̀ ìrírí òṣèlú Nàìjíríà tàná, tá a fi ṣe àfiwé ohun tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lónìí àti àwọn ọ̀nà àbáyọ sí ìdojúkọ pàápàá fáwọn ìran tó ń bọ̀.